Africa Content TV. Ẹ̀mí tẹ wá béèrè mi kí n máa gbẹ o mẹ́nà amọ̀lẹ́rọ̀pì ọlọ́run òun tó dẹ̀mí náà lọ́mà gbogbo alájókòó yẹ mí bẹnu ara wa ọwọ́ akùnrin alájà dókítà tí ó sọ pé ìgbà yìí lọ́wọ́ dókítà kan lè sọ bàtẹ́ kú láyé ìtọ́kàn lè sọ ni pé within 1 week ẹ lè kú àmọ́ pé jọ́ báyìí lè kú rárá kò sí torí bọ́lá òun ló ní nǹkan ẹ̀ bẹ́ẹ̀ náà ló wọ́n àgọ́ 9:30 ni mo bọ́ sí rí bẹ́ẹ̀ wọn ò bí olú ẹ̀dá ajọ́ sọ pé iye táàgì báyìí mo wá sùn lọ kò sólú ẹ̀dá yìí àwọn kẹ̀kẹ́ tó lọ́wọ́ fi jù wá lọ tó pọ̀ ọba tí wọ́n gbà fọlọ́n wọn náà ti mà bó ti bá ọlọ́run ebi ògbó tó náà ní àmọ́sí là ń ṣe ìyàwó yìí tó yín sáà gbọ́ ni nínú àwẹ̀ yìí sàwọn àmì ètò ń ṣe sí nínú àwẹ̀ yìí ẹ máa jọ péré bóòlù àyàwó ti tó pàálọ̀ mú kásẹ̀tì pàṣẹ ọwọ́ àkìbọ̀ kiri nítorí ìkànsẹ̀ yìí ó lálẹ́ ọlọ́run ló tẹ̀ mí nínú Ramadana ọ̀wọ̀ náà. wà á ń tẹ̀ sani. ọgbọ́dọ̀ rẹ ni tó ní àyà ẹ̀mẹ̀ta wọn ní ayọ̀nu ó lò sí ọmọ ẹ̀márùn ní ọ̀yọ́ kí ló dé wọ́n lè ṣe yìí ẹja sáré kí lè rí ọlọ́run olùsí ọmọ gbogbo tábìlì ẹ̀sàdúrà ó tó àná ọ̀dọ̀ ọ̀dọ̀ àbẹ̀wájú ìdá àbọ̀dé kò sí àròyé kan ó wà lọ́dà ńlọlọ́ èmi ní bẹ́nu ara rẹ̀. wà fi fàdílì ṣá. pẹ̀lú ọlá ìdí ọlọ́run ẹ̀ṣà ló fi ń sẹ̀mí ẹ̀mí tẹ̀yìn kàkún àwọn àyàwó kan bẹ lẹ́yìn bẹ́ẹ̀ wọn nísìn àwọn náà bẹ láàrin wa gbogbo nǹkan wọn ní instrumenti kan fi yíra wọn lọ́rùn lẹ akẹ́kọ̀ọ́ bẹ pẹ̀lú àyè lọ náà mi lérí ibú ọmọ ní wọn bẹ lẹ́yìn yàrá yìí wọ́n sì níbọn á ní máa tu sí ẹ̀dá tó bá lọ belong ni I belong yẹn ló fi ṣí mi ò ká ló belong ni máa ti tu sí ẹ̀dá la àwọn náà bẹ láàrin wa rí àyè wàlá yẹ lórí ibú ni. wà á ń tàn sani. ẹ̀mí الروح يسألونك عن الروح قل الروح من أمر ربي. Ọlọ́run nǹkan gbẹlẹ́gbó oníwò gàǹgà ẹ̀ ó tún lọ sábẹ́rẹ́ èkó owó mọ́jọ wọ́n lọ. Àwọn afọ àwa ti ṣàdúrà fún wa wọ́n ló lè tẹ́ lọ tẹ́ ní rí sí ọlọ́run ní díẹ̀ lọ́bẹ̀. Ó ṣeun oníwò. Táwọn àjíbá gbà mú táàgì ní ìbàlẹ̀ ẹ̀sìn ọlọ́run ọgbà bàbá wa mà ní ìyá yín kọ́ ló yẹ kí n kọ́kọ́. sẹ́ni kí n fún mi máa wọlé àlọ́ àtàkùn náà sí o. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa Muhammad. ẹ pàlù kó sùn yín ni. bàbá tinú. kàṣẹ tó lọ́wọ́ máa mà dá wà ẹ̀kọ́ rárá o. ó ń ṣe láàyè ẹ̀ lọ́wọ́lọ́wọ́. nítorí pé ilé tó mọ́ ni mo. ọ̀dọ́ màlá ni mo ń lọ. déwálé go and sit down. ìyá tí n bá ti rí yíkì kíkí tí n kí n lè adífà ṣàrà àní bẹ̀ tàhíyàtì. lè adífà ṣàrà àní bẹ̀ tàhíyàtì. kíkí tí n kí n tó jókòó lè adífà ṣàrà àní ó lè láburú tí ó bẹ àwọn kan sí mi àmọ́ yẹ máa wò pé ibi ẹ̀dá lóhùn nídé yìí máa kí mi máa jẹ́ mọ́ orí tiẹ̀ rò yìí máa kí mi onira burú wọn ṣe àwọn afáàmọ́ ọ̀rọ̀ sọ púpọ̀ alájà làbí Pasuma bọ́n bá ń lọ ẹ̀yìn ni kí wọ́n máa wò wọ́n wò wájú ó ti parí àdìtú ọ̀rọ̀ nù ni bọ́n bá ti ń lọ báyìí ẹ̀yìn ni wọ́n máa wò báyìí wọ́n wò wájú wọ́n má dàmọ̀ burú púpọ̀. wọ́n ní ẹ wò yàn bá sọ̀rẹ́ ní ti ń bẹ lábẹ́ ìkànnà ojú tẹ̀mí tí yìnbọn lójú ogun lọ. tí bá ń bá yàn sọ̀rẹ́ tí ọba fọjọ́ ọjà lẹ̀ ṣe ọba àfọjọ́ ọjà pamọ́ ní gbogbo nǹkan náà ká sọ fún yàn bí ìyàwó ti dánú ilé tóun àwọn obìnrin wọn ti dánú ilé tóun máa fura bọ́ọ̀ bá rí tó kó gbogbo ẹ̀ jáde nínú àpò tí wọ́n kó sí tó kó lé ọlẹ́rí àjẹ́ àyè ìwé ilẹ̀ tẹ́ra sọ́nà márọ̀kọ́ ń bọ̀lẹ̀ fi sí wọn pé èmi náà tiẹ̀ mọ bí mo kó sí. inni ọ̀háyè àdúgbò
عني بالتحيات àbọ̀ ọlọ́jẹ̀ ọlọ́run ni ọmọ wa wá mọ̀ wá nǹkan mi mọ̀. أنا الجواد kí ló bùnmi tó ń sakọ èmi ọlọ́run ló bọ́ lórí. ومن مثلي ẹnu ká wá tọrẹ ta lọ́jọ́ èmi ọlọ́run. وأجود على العاصين èmi ọlọ́run bàbá wa Sàgáwí mo tọrẹ títí ẹni tí ń sẹ̀mí yìí sì ń ta lọ́rẹ̀ ń ta lọ́rẹ̀. aṣẹ́wó nù tẹ́ yìí sì ń bẹ lọ́wọ́ ọlọ́run jẹ́ ń ta lónìí o. ọbẹ̀ sẹ̀mí nípa èmi náà ló tún wá bẹ̀ ọlọ́run. God make you bring cash or make customer make them come today o. ọlọ́run ló dà wọ́n bọ̀ èèyàn bíi máa lórí òun nìkan ọwọ́ dá ṣùgbọ́n àwọn ti láwọn pé àwọn ti àbọ̀ ní today market. وأنا الكريم èmi ọlọ́run alẹ́lẹ̀ kàríìmù èmi ọlọ́run alẹ́lẹ̀ kàríìmù èmi gan lọ́ba àpọ́nlé. ومني الكرم ẹni tí ń sìn pálí ọ̀dọ̀ mi lèmi tí ń sọ lápàlẹ́ ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀n gbogbo ẹni tí jíde látàárọ̀ ẹ̀wọ̀n bàbá súnmọ́ àti èmi lèmi tọ́pù ẹ̀ fẹ́lòmí wọ́n ra fẹ́lòmí ní tásẹ́rẹ́ yóò wọlé yóò kí wa ò bá ọ ní rosco tó sì lọ́jọ́ tó ẹ̀ ẹlòmí ò sì dé èèyàn bíi mẹ́ta ọlọ́ kó èèyàn bíi mẹ́ta mẹ́wọ́n lọ kí ẹ̀ka ọ̀sán àgbìgbà tá a lé wọn kó wọn jọ because everybody want to see. olórin sì ń bẹ̀ tẹ́lẹ̀ kó tó dé àmọ́ náà ní kí mo ti sọ fún yín jọ̀gá náà bẹ ní mo ṣe àlọ́síwájú kọ́lẹ́bẹ̀ bá fẹ́ pàṣírí Pasuma ìyá rẹ̀ àṣírí ẹ̀ wọ́n tọ́jú ìyá débi pé ìyá ṣàdúrà ìyá ni ó ṣe àdúrà fáá títí. wọ́n bá ti tọ́jú ìyá rẹ̀ ayé rẹ̀ ọ̀dà àmọ́ tó bá tọ́jú ìyá rẹ̀ ayé rẹ̀ ò ní da àwọn ọmọ rẹ̀ ọ̀dà jù rẹ̀ ọlọ́run sì ní bẹ́ẹ̀ bá tọ́jú wọn equally ọ̀gbọ̀dọ̀ tọ́jú ìyá ju bàbá lọ bọ́ bá ṣe bẹ́ẹ̀ ọkọ̀ lè mi ọlọ́run ní tí máa ń bẹ láàrin bàbá rẹ̀ àti ìyá rẹ̀ mọ̀ dá sí. ó fún bàbá 100,000 ìyá náà 100,000 ẹ lọ bí àwọn afáàtẹ bá ní bọ́ ọ bá tọ́jú ọ̀kan jù kan lọ́nu wọn tó fi kálẹ̀.